tèmi lórí gbogbo awuyewuye tó ń lọ lórí àwọn Fúlàní àṣírí ńlá wa ti tú báyìí o àṣírí ńlá wa ti tú báyìí o ṣe ti rí gbọ́ wọ́n ní àwọn Fúlàní tún ti lọ ká àwọn ará chọ́ọ̀chì kan mọ́ ní òde alánà yìí wọ́n ti lọ ká wa mọ́ wọ́n dẹ̀ ń sọ pé níbi tí kinní ti ń wọ́ wá lọ́dọ̀ àwọn tó wà ní kábínẹ̀tì Tinubu ni máa tó wà lókè Mátawálé tẹ́ bá rí àṣírí rẹpẹtẹ tí ọmọkùnrin tú nípa ẹ̀ ẹ̀yin gan á wò pé kí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pẹ̀lú gbogbo evidence pẹ̀lú gbogbo witness pẹ̀lú gbogbo confirmation oríṣiríṣi kò yẹ kán trust mine sínú security Nàìjíríà òun ni arákùnrin tú gbogbo àṣírí rẹpẹtẹ lẹ́yìn ẹ̀ máa rí chọ́ọ̀chì tí àwọn èèyàn tún lọ gbé àwọn èèyàn lánàá wọ́n jí àwọn èèyàn gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà jí gbé òun ni bàbá Adébáyọ̀ wá mú gbogbo ìyàdúrà ńláńlá lórí gbogbo àwọn tó wà ń di ìbàjẹ́ yìí ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu arákùnrin náà. Allah, if Matawalle did not leave that position as the state minister of defense, that is to say, Tinubu is also part of the factors, the elements that is promoting and encouraging banditry in Nigeria. Let me say again, if this man did not leave that seat, I am telling you, that is to say, Tinubu is the #1 person encouraging banditry in Nigeria. Because I'm wondering why this person, with all this, is not even no more an allegation now. In short, Sheikh Murtala started. Now his special assistant is even coming out with evidence. Ṣé tí ń gbọ́ bẹ́ẹ̀ yẹn because àwọn tó ń gbè lẹ́yìn Tinubu wọn náà ọmọkùnrin Haúsá ni bó ṣe jẹ́ Haúsá yẹn bó ṣe ń tú àṣírí Haúsá ló ń tú àṣírí Ìgbò ló ń tú àṣírí Yorùbá òun ò ní nǹkan tí yóò tú àṣírí gbogbo ṣé irú èèyàn báyìí la máa wò nínú ìjọba wọ́n dẹ̀ wò nínú ìjọba bẹ́ẹ̀ náà ni Gàmídé òun náà wà nínú ìjọba Nigeria we are finished. Evidence of how he has bought cars, how he has actually pampered these bandits. And at the end of the day, you still have a government allowing this kind of person to remain in government? What? Well, the fact is, well, I want everybody to know and the international community to be aware as well that this man should not be trusted with classified security informations as far as Nigeria is concerned, because he has a heavy allegation that linked him to all this banditry and terrorism everywhere. So why should it be? And in the spirit of, if you think it's a fight to just kick out a northerner, bring another same northerner and a Muslim, and at the same time, nobody has a problem with that. But why should this person with so much in his hands still remains and be privileged to highly classified security informations in the country? For God's sake. Bí pé yẹn ò tí ì tó ni o ṣé tún ti rí gbọ́ pé lóde àná yìí gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín 20 worshippers wọ́n ti tún jí gbé ní chọ́ọ̀chì Ekwa church kan ní ìlú Kogi òun ni arábìnrin náà tún jáde tó tún sọ ẹ̀já tó gbọ́. Breaking news, ECAWA Church was attacked yesterday in Kogi State and 20 people were abducted by bandits. Now, this is happening yesterday, being 14 December 2025. Now, this is not the first time a church was attacked in Kogi State. Now, on 30th November 2025, Shelobin and Salafi was also attacked, where 13 people were abducted. Now, yesterday, during a service in ECWA Church in Kogi State, bandits came in and started shooting sporadically, and a lot of people were abducted, while a lot of people also escaped. Now, after that, they started demanding the sum of 200 million naira for all these people, for these 20 people to be released. And this has put the family in a very bad situation. They are crying on social media, where would they get the sum of 200 million naira? At the end of the day, now, this shows the level of insecurity we are going through in Nigeria. Remember, they also said, according to U.S. humanitarian-based organization, that on Christmas Day, that bandits may attack in Nigeria. At the end of the day, even it's possible for people to stop going to church in northern part of Nigeria or in eastern part of Nigeria so that they can be safe. That is the best way. So as I'm talking to you, 20 people from ECWA Church has been abducted by bandits yesterday, being 14th December 2025, and they are demanding the sum of 200 million naira for all of them to be released. Ẹ̀yin èèyàn ẹ wá sọ fún mi báyìí o ṣé àwa níjọba àbá níjọba ọwọ́ yìí ló wá kù sí ṣé ní tí bàbá Adébayọ̀ ń sọ ṣé ó right àbí ó wrong ẹ̀já wa gbọ́
òjò àdúrà tí bàbá Adébáyọ̀ rọ̀ sí gbogbo orí àwọn tó wà nídìí ìwà ìbàjẹ́ yìí tí wọ́n ń jẹ́ kí ìlú yìí máa sunkún lójoojúmọ́ tàdé ń rí ẹ̀jẹ̀ lójoojúmọ́ ẹ̀ tó wá gbọ́ bàbá tó wá ṣàlàyé ìrírí kan tó wá rí wọ́n yẹn la ẹnu aláboyún àwọn bandits yìí náà ẹ̀gbọ́n lẹ́nu bàbá Adébáyọ̀. Please don't forget to subscribe, like and share. This is CROSSBLOGXTV. bó bá ṣe ń jáde náà la ṣe máa mú wá fún yín. Olórí. Àmín. Orílẹ̀-èdè Yorùbá kó wà lálàáfíà. Àmín. Middle Belt, Yíbò, Niger Delta kó wà lálàáfíà. Àmín. Orílẹ̀-èdè Hausa kó wà lálàáfíà. Àmín. Àwọn tí ń ta ẹ̀jẹ̀ wa sílẹ̀ yẹn jẹ́ kó máa kú. Àmín. Àwọn tí ń pa ènìyàn. Bàbá wa sọ̀rọ̀ kan fún mi ní àná. Our father told me something yesterday. Láàárọ̀ kùtùkùtù. Very early in the Ẹ̀rù morning. bà mí. I was afraid. Ó ní wọ́n lanu aláboyún gan àwọn Fúlàní. He said the Fulanis, they open up a pregnant woman Ó ní wọ́n dẹ̀ gbé ọmọ tó wà nú ẹ̀ jáde. and they brought out the baby Ó ní wọ́n inside tún wá her. la inú ọmọ tó ń gbé jáde. They now open up the baby Ẹ wá ní kí inú Ọlọ́run kó dùn. and you are saying God should be Ìwà happy ni sí àwọn èèyàn burúkú yìí. towards this evil people. Àwọn ìran wèrè, ìran mọ́àlè. This generation of bastards, Àwọn ìran òkú, ìran generation ìyà. of darkness, Àwọn ìran aláìlérò, ìran ẹranko. the generation of animals, Àwọn ìran ẹni bí. wicked people. Ẹ mọ̀ pé àwọn Fúlàní yẹn ìran ẹni bí ni wọ́n. Àwọn ni Ọlọ́run fi gégùn. Evil people, they are the one that God cursed. Àwọn ni Káànì tọ́lọ́run lé. The generation of Cain that God chased away. Bí igbó ni wọ́n ń gbé. They live in the forest. Wọ́n ń gbé láàrin àwọn èèyàn. They don't live among people. Ẹ wá ní kan ṣe bí ènìyàn. And ask them to behave like human. Àwọn ìjọba ìkà, àwọn ìjọba ìkà, àwọn ìjọba ibi, Wickedness, government of evil. àwọn ìjọba tẹ̀jẹ̀ sílẹ̀. Government that are spilling blood. Inú wọn dùn. They are happy. Fúlàní o, àwọn bandits ò pa àwọn èèyàn, wọ́n pa Kristẹni. Bandits are Àwọn not ìjọba Christians. irọ́, Bandits are not ìjọba killing Christians. ìkà, Government of lies. Government olórí of wickedness. ìkà, jagunjagun ìkà. It's wicked. Ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ti kó àmì tẹ kọ́ ọlọ́pàá kò lẹ́yìn àwọn olówó yín. Àwa tiẹ̀ wá mọ̀ bóyá gúgúrú defence ó máa kó wọn. Wọ́n tiẹ̀ ti lọ́wọ́ ẹ̀ tí gúgúrú defence. Àwọn tí wọn ò fẹ́ kó àwọn wèrè. Wọ́n bà orílẹ̀-èdè jẹ́. Wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ ní pẹ̀rù ẹ̀dẹ̀ ń rúùlù. Inú yín tún dùn. Ọ̀ǹtì tí Amẹ́ríkà dé. Amẹ́ríkà ló ṣẹ̀ wá ń sọ tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ̀yin àgbà orílẹ̀-èdè ìkà. Ẹ̀yin ọba orílẹ̀-èdè ìkà. Lanu aláboyún lójú ara ẹ̀. Wọn ò gbọ́bẹ̀ sí lọ́rùn. Wọ́n dẹ̀ gbé ọmọ jáde nínú ẹ̀. Ẹlẹ́yìn ṣèjọba ìkà. Ìjọba tẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ tún fún wọn lówó. Ẹ mọ inú igbó tí wọ́n wà. Ẹ lọ bá wọn ẹ kó ansọ́m fún wọn. Orílẹ̀-èdè ibi. Ẹ̀yin ènìyàn ìkà. Ẹ̀yin alágbára ìkà. Ẹ̀rù Ọlọ́run ò bà yín. Ẹ máa pọmọ àlè kó wa máa wá rú. Ẹ máa pe àwọn tí ò lọ́gbọ́n lórí. Ẹ máa fi wọ́n sípò. Àwọn tó bá mọ ọ̀rọ̀ pa tó mo lè jà. Ẹlẹ́yìn ṣèjọba, ìjọba ibi tẹ́ ń ṣe. Ìjọba tí ò sálà, ìjọba ìgbéraga. Ẹ̀yin náà ń bẹ̀rù. Ẹ ń kó bọ tàwọn ọmọ yín, ẹ ń kó bọ tàwọn aya yín, ẹ ń kó bọ tilé yín, àwọn ẹbí yín. Ẹ máa gáàdì wọn káwọn tó bá máa kú kọ́ máa kú lọ. Ẹ yóò kàn yín nìkan tó orílẹ̀-èdè bá dáwọ́ mọ́ yín lórí. Kẹ wá rò bóyá pé ẹ lè dá gbé. Ẹ̀yin aláìlérò. Èrò ibi ìkà. Sínétọ̀ kan pè mí lánàá, ó lóun jẹ́ máa Natasha. Ó pa fóònù mọ́ lẹ́nu ni. Hello sir, mo pa fóònù mọ́ lẹ́nu ni. Bí ṣe wòlíì tó ń gbàdúrà fún politician. Kí lẹ fẹ́ fún mi? Bí mi ò lówó Ọlọ́run ń tọ́jú mi, mò ń jẹun, mò ń jẹ̀bà, mò ń jẹyán, mò ń jàmàlà. Owó tẹ kó tó jẹ́ pé ìnira lẹ fi ń ná. Ìkà lẹ fi ń ná. Ṣé ń fà láfíà náwó ṣá? Ẹ ná owó nínú ìnira. Ẹ ń tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀, ẹ ń pààyàn. Ẹ ń pààyàn dépò. Ẹ lẹ fẹ́ rù. Ẹ lọ́lọ́run wà pẹ̀lú yín. Àwọn bíṣọ́ọ̀bù ìkà, àwọn jíò ìkà, wọ́n á tún máa gbàdúrà fún yín. Àwọn prọfẹ̀tì ìkà, àwọn olè olójú kòkòrò tí wọn ò ronú ọ̀run, tí wọn ò ronú ibi tí wọ́n ti wá, tí wọn ò ronú ìpè tí Olódùmarè pè wọ́n. Ẹ̀yin ìkà ènìyàn.
a máa gbàdúrà fún yín, ẹ máa gbàdúrà fún orílẹ̀-èdè tó ti ń pààyàn, wọ́n lanu aláboyún, inú yín dùn, ẹlẹ́mọ̀ báwo lẹ ṣe fẹ́ mọ tó ṣẹlẹ̀ ń lù ú, nígbà tó jẹ́ pé owó lẹ̀ ń kó jẹ, ẹ̀rí bá ẹ̀sán ṣe pọ̀nù ayé gbogbo yín, ẹni tí ò tí pé 60 tí ò tí pé 70 ní yín ti ń lu ọ̀pá rìn, ẹ ti mọ̀ pé ẹ ti kó ìbínú Ọlọ́run. Lórúkọ Jésù, ẹ̀yin àyànfẹ́, ẹ lọ wà lálàáfíà. Àmín. Ẹrù ọ̀ràn sàmí, wọn ò ní dìlé ẹ lórí. Àmín. Gbogbo ẹ̀yin ọba orílẹ̀-èdè Yorùbá yìí tí ẹ ò ṣòótọ́, ìbínú Ọlọ́run ti wọlé tọ̀ yẹn ò mọ̀ ni o. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ dúró nínú Ọlọ́run tẹ́ ń ṣòótọ́, ẹ túbọ̀ múra. Ọba Olúgbọ́n, ẹ múra, mò ń gbọ́ ohun tẹ́ ń ṣe, ẹ múra, ọba dáadáa nìyí. Ọba dáadáa nìyí. Ẹ múra, ọ̀rọ̀ Yorùbá ká yín lára, ọ̀rọ̀ ibi tá ti gbé bí ọká ẹ lára. Ẹ wo àwọn bàbá yẹn, wọn ò nílé, àwọn ọmọ wọn ò lè, bàbá Akíntóyè, àwọn ọmọ wọn ò enjoy wọn. Sunday Igboho kì í ṣe gbọ́mọ ẹ̀ enjoy ẹ̀, torí pé wọ́n dìde fún òótọ́. Ẹ̀yin tẹ́ ẹ jówó lówó nílẹ̀ Yorùbá, ẹ̀ ń ṣe dáradára. Ẹ̀yin ọba ń parọ́, ẹ̀ ń gba màálù lọ́wọ́ àwọn Fúlàní, ẹ fi ń rúlu wa, ẹ fi ń ṣe divide and rule. Torí ẹran wèrè, ẹran àìsàn, ẹran òrìṣà, ẹran tí wọ́n gbé ẹran àkúdàáyà tẹ̀ ń jẹ. Ìbẹ̀rù Ọlọ́run ò sí, orílẹ̀-èdè ń dàrú mọ́ yín lójú, inú yín dùn, ẹ̀ ń ga pádá, ojoojúmọ́ lẹ̀ ń ṣe patí ìyà tẹ̀ ń ṣe. Èmi ò ní ká má wá gbé mi o, èmi gan rẹ́dì fún yín. Ẹ kó àwọn SSS wá kẹ́ wá gbé mi. I'm ready to die because of a God, because of the truth. I'm ready to die. You can gun me at any time. Ẹ̀yin lẹ ń lò bọ́n, Ọlọ́run ń lo ìkìyà rẹ̀. You can gun me at any time. I don't fear anybody. Ṣé òótọ́ mọ́? Irọ́ ìṣá ni. Irọ́ ìṣá. Ẹ̀yin tẹ́ tún rule, tẹ́ ti jẹ́ àgbà, tẹ́ tún jẹ́ àgbàlagbà, ẹ̀ tún parọ́ náà lójú ayé yín. Ẹ̀ ń parọ́. Ẹ̀yin tẹ́ jọ ń ṣèjọba tó jẹ́ bandit ni wọ́n, tó jẹ́ yakila ni wọ́n, tí wọ́n ń gbowó, tí wọ́n tún kó màálù, ẹ sì fílẹ̀ sínú ìjọba yín. Ẹ lè sọ òótọ́, kò sí pásítọ̀ tó fẹ́ sọ òótọ́. Wọ́n máa wá gbé, ìbọn wá gbé àwọn Shadraki, Meshaki, wọ́n wá gbé Danieli náà, ta lẹ fẹ́ fi jọ. Jésù olùgbàlà sòótọ́ dórí igi àgbélébù. Ẹ lè sòótọ́ torí ọ̀rọ̀ tẹ́ kó dání, ẹ̀yin ó lè bishop, ó lè GO, ó lè prophet, ó lè evangelist. Ẹ ní àwọn èèyàn lára, ẹ kọ́ mansion kiri, ẹ kọ́ school, ẹ kọ́ gbogbo ẹ̀. Ìnira pọ̀ nílùú, ìnira pọ̀ káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ò lè jẹun, lójúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò lè jẹun. Ẹ ń ṣèjọba ibi, ìjọba ìyà. Ẹ tí parí èyí tí ẹ wà, ẹ tún ti ń kóra yín jọ. 2027 election, èyí ò lè. Tó bá rí bẹ́ẹ̀, gbogbo àwọn tí wọ́n ní wá lára lórílẹ̀‐èdè yìí, ọba àwọn ọba, ẹ̀jẹ̀ wọn ni kò fi rúbọ. Àmín. Gbogbo àwọn tí wọ́n ná láwọn ò nígbà tó ti gbéṣù múlẹ̀, tí wọ́n ń pa ènìyàn tí inú wọn dùn, tí wọ́n fi ń rúùlù wa lórílẹ̀‐èdè yìí. Ọba àwọn bá o, Ọlọ́run ẹ̀mí mímọ́, mo gbàládùá fi ẹ̀mí wọn rúbọ. Àmín. Kẹ́yìn wà lálàáfíà. Àmín. Ẹ ó kó ìkógun. Àmín. Ẹ ó kó ìkógun. Àmín. Èmi ò bẹ̀rù o, èmi ti sáìn. Ó bẹ̀rù. Èèyàn mi àmà lọ ẹ̀rọ aṣọ gidi lára èèyàn mi ẹ̀dẹ̀ mọ̀ pé ebi ń pa. Tó fi wá bá yín, dáàdi ẹ jọ̀ọ́, ebi ń pa mí nì. Àwọn èèyàn tí ẹ̀dẹ̀ tijú mọ́, ebi ń pa mí nì. Ebi ń pa mí nì. Ebi ń pa mí nì. Ebi làwọn èèyàn ń kọ́ sọ káàkiri ń sìn. Ẹ̀dẹ̀ lẹ́ ń ṣèjọba, ẹ̀rù bà yín, ẹ̀dẹ̀ pera yín léèyàn, ẹ̀ ń ṣèyàn, ẹranko nìyín. Tẹ́ ẹ ti lè paláboyún, tẹ́ ń pa àwọn ọmọ tuntun, ọmọ ìkókó, ẹ̀ ń pa wọ́n ní Benue, pa àwọn ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀ ń pa àwọn Kristẹni, ẹ̀yin Amẹ́ríkà, tí ẹ ò bá ṣeun tọ́lọ́run rán yín, á jẹ́ pé ẹni bí ni yín. Tí ẹ ò bá ṣeun, tí ẹ ò sọ òtítọ́, tó jẹ́ pé
wọ́n fẹ́ gbẹ̀yìn kẹgbàlẹ̀ gold kẹgbàlẹ̀ diamond kẹgbàlẹ̀ òmíràn ẹni bí lẹ́yìn náà ẹ ṣohun tọ́lọ́run rán yín ẹ má jẹ́ kán kó wọnú yín ẹ ṣàwọn ẹ pa wọ́n run kórílẹ̀-èdè wà lálàáfíà tó bá rí bẹ́ẹ̀ ẹ lọ wà lálàáfíà àmín. orúkọ èmi àti ìwọ máa dọ́run. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.